ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo ènìyàn Ọlọ́run, ẹ̀yin olùgbọ́ àti olùwò mi kú dédé àkókò yìí. Mo kí wa kú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká àti àyídà wa. Lórúkọ Jésù, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún wa. Àkókò oore ọ̀fẹ́ Ọlọ́run mìíràn ní èyí tí ó ń wọlé tọ̀ wá wá ibikíbi tí ó bá ti ń bá wa. Orúkọ mi ni Àlùfáà Stephen Abiodun Ọládipúpọ̀ láti inú ìjọ onítẹ̀bọmi Ògo Olúwa tí ó wà ní agbègbè Àkóbọ̀ nílùú Ìbàdàn orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, Olúwa gbé yín ga yín lógo fún oore ọ̀fẹ́ yín tó pa wá mọ́ títí di ọjọ́ òní. Olúwa ẹ gba ọpẹ́ wa. Olúwa àkókò mìíràn nìyí láti gbọ́ ọ̀rọ̀ yín. Olúwa láti òkè wá ẹ bá wa sọ̀rọ̀. Ohun tí ẹ fẹ́ ká mọ̀, Olúwa ẹ fún wa ní òye rẹ̀. Olúwa ẹ ràn wá lọ́wọ́ láti fi ọ̀rọ̀ náà sínú ìṣe. A ó máa yìn, a ó máa gbé yín ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí a ó máa gbé yẹ̀wò fún ti òní, ó ní mo pè ní ìwàláàyè rẹ̀ níwájú rẹ̀. Ìwàláàyè rẹ̀ níwájú rẹ̀. A máa kà láti inú ìwé Ẹ́kísódù orí 23. A ó kà láti ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 17. Ìwé Ẹ́kísódù orí 23 láti ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 17. Má gbàgbé, orí ọ̀rọ̀ wa ni mo pè ní ìwàláàyè rẹ̀ níwájú rẹ̀. Ọlọ́run kà báyìí. Òun sì wí fún un pé, ojú mi yóò máa bá ọ lọ, èmi ó sì fún ọ ní ìsinmi. Òun sì wí fún un pé, bí ojú rẹ kò bá bá wa lọ, má ṣe mú wa gòkè lọ ní ìhín lọ láti ìhín lọ. Nípa èwo ni a ó fi mọ̀ ní ìhín yìí pé èmi rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, àní èmi àti àwọn ènìyàn rẹ? Kí a ṣe ní ti pé ìwọ ń bá wa lọ ni? Bẹ́ẹ̀ ni a ó sì yà wá sọ́tọ̀, èmi àti àwọn ènìyàn rẹ, kúrò lára gbogbo ènìyàn tí ó wà lórí ilẹ̀. Ẹsẹ̀ 17 tí a ó ti dánu dúró. Olúwa sì wí fún Mósè pé, èmi ó ṣe ohun tí ìwọ sọ pẹ̀lú, torí tí ìwọ rí oore ọ̀fẹ́ ní ojú mi, èmi sì mọ̀ ọ́n ní orúkọ. Ẹsẹ̀ wúrà tí a ó máa gbé yẹ̀wò ó ní ẹsẹ̀ 14 yẹn, tó wípé òun sì wípé ojú mi yóò máa bá ọ lọ, èmi ó sì fún ọ ní ìsinmi. Nínú ìgbìyànjú mi láti ṣe àṣàrò àti láti ṣe ìpalẹ̀mọ́ fún ẹ̀kọ́ yìí, ó ní mo ti rí ọ̀dọ́mọdékùnrin kan, ẹni tó ń fi abẹ̀bẹ̀ ìṣeré tá máa ń fi ṣeré tá máa ń sokùn mọ́ndì ẹ tí àwọn olóyìnbó máa ń pè ní kite, tí wọ́n máa ń fi ṣeré lójú òfurufú. Ó fi ń ṣeré, ó ti ń lò ó, ti ń ṣe kíní yìí ti ń lọ sókè sójú òfurufú débi wípé ẹnikẹ́ni ò tilẹ̀ rí i mọ́. Àgbàlagbà kan ló wá tọ̀ ọmọdé yìí wá wípé, kí ni ìdánilójú rẹ, kí ni ìdánilójú fún ọ wípé abẹ̀bẹ̀ yìí wà lókè? Ọmọdé yìí wípé níwọ̀n bá ìgbà tí okùn ọwọ́ òun bá ti ń mì, òun ní ìdánilójú pé kíní yìí wà níbẹ̀. Èyí wá ń jẹ́ kó yé mi pé bí a ò bá tilẹ̀ lè fojú rí Ọlọ́run báyìí, tí a ò lè rí Ọlọ́run pé ó wà lẹ́gbẹ̀ẹ́ wa, bí ẹni pé ènìyàn wà níwájú wa, ìṣẹ̀mí wa, ìmísókèsódò wa nígbà gbogbo ó yẹ kó dá wa lójú pé Ọlọ́run wà pẹ̀lú wa. Ó yẹ kó dá ni lójú pé Ọlọ́run wà síbẹ̀. Ní abala Bíbélì kíkà yìí, Mósè béèrè fún ohun méjì lọ́wọ́ Ọlọ́run
ohun méjèèjì náà sì ni Ọlọ́run dá lóhùn. Ní àkọ́kọ́ ó béèrè fún ìwàláàyè Ọlọ́run nínú ìrìn àjò wọn. Ọlọ́run sì fún wọn ní ìdánilójú pé ojú òun yóò máa bá wọn lọ, wọ́n sì fún wọn ní ìsinmi. Mósè mọ rírì ìwàláàyè Ọlọ́run pẹ̀lú ènìyàn. Ó mọ rírì ìwà pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ènìyàn nínú ìrìn àjò ènìyàn. Ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún níbẹ̀ ni ó ti sọ wípé òun sì wí fún un pé bí ojú rẹ kò bá bá wa lọ, má ṣe mú wa gòkè láti èyí lọ. Èyí túmọ̀ sí wípé tí wọ́n bá tẹ̀síwájú nínú ìrìn àjò wọn láìsí Ọlọ́run níbẹ̀, ewu wà níwájú wọn, ewu wà fún wọn àti àwọn àti gbogbo ènìyàn tí ó ń kórìn. Ó mọ̀ wípé ewu wà níbẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí ènìyàn ò bá gba Ọlọ́run láàyè nínú ìrìn àjò rẹ̀, ìrìn àjò bẹ́ẹ̀ máa kún fún ewu. Ọlọ́run ní pa ènìyàn mọ́ kúrò nínú ewu gbogbo tí ènìyàn bá kojú, ṣùgbọ́n a nílò láti béèrè fún ìwàláàyè Ọlọ́run nínú ìrìn àjò wa gbogbo. Bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ṣetán láti bá wọn rìnrìn àjò, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn yìí ó mú wọn kùnà ìwàláàyè Ọlọ́run. Ó mú wọn kùnà ọ̀pọ̀ oore ọ̀fẹ́, ọ̀pọ̀ ìbùkún tó yẹ kán máa jàǹfààní rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn yẹ fún ìbínú, àwọn ènìyàn Ísírẹ́lì ní ìgbà yìí wọ́n yẹ fún ìbínú, ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run fi àánú gbà wọ́n. Ó ṣe ìlérí láti bá wọn rìnrìn àjò, ó ṣe ìlérí láti wà pẹ̀lú wọn. Ẹni tó bá mọyì oore Ọlọ́run, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa ń múra dáradára láti gba oore ọ̀fẹ́ rẹ̀. Ìdí nìyí tí Mósè fi ṣàròyé sí Ọlọ́run pé tí Ọlọ́run ò bá ṣetán láti tẹ̀lé wọn lọ, àwọn náà ò ní tẹ̀síwájú. Ó mọyì ìwàláàyè Ọlọ́run nínú ìrìn àjò wọn sílẹ̀ ìlérí. Ó mọyì ìbárìn wọn pẹ̀lú Ọlọ́run nínú ìrìn àjò wọn. Olùgbọ́ mi, ǹjẹ́ ìwọ mọyì ìbárìn Ọlọ́run pẹ̀lú ìrìn àjò rẹ? Bó tilẹ̀ jẹ́ pé ohun tó ń dáwọ́lé lónìí ó ń lọ déédéé, ó ń ṣe rere ní ojú ọ̀nà rẹ, ṣùgbọ́n mo fẹ́ kó yé ọ wípé o nílò ìwàláàyè Ọlọ́run nínú ìrìn àjò rẹ. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní wípé ìgbà ò tọ́ lọ bí òréré, ayé ò tọ́ lọ bí ọ̀pá ìbọn. Èyí túmọ̀ sí wípé àkókò kan wà tí ìpèníjà yóò dé. Àkókò kan wà tí ìgbà lè dagun fún ènìyàn, ṣùgbọ́n mo sọ fún ọ pé tí Ọlọ́run bá wà pẹ̀lú ènìyàn, tí àkókò yìí bá dé, ènìyàn ò ní ayọ̀, ènìyàn ò ní àlàáfíà. Àti pẹ̀lúpẹ̀lú nígbà tí ènìyàn bá parí ìrìn àjò rẹ̀ nínú ayé yìí, ènìyàn ò ní ìbáṣepọ̀ tó tẹ̀síwájú pẹ̀lú Ọlọ́run. Nítorí pé nínú ayé Ọlọ́run kúkú wà pẹ̀lú èèyàn, fi ààyè gba Ọlọ́run nínú ìrìn àjò rẹ̀. Ṣùgbọ́n tí ènìyàn bá ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ní àkókò yìí, kò sí ìbáṣepọ̀ kankan tí ènìyàn ò ní nígbà tí ó bá kúrò nínú ayé. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ òyìnbó, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ẹ́ orí ọ̀fẹ́ ọjọ́. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Ní abala Bíbélì kíkà yìí, Ọlọ́run kò dá Mósè lẹ́kun láti béèrè ohun tó fẹ́. Ohun gbogbo tó ń béèrè fún ni Ọlọ́run ṣetán láti fún un. Èyí ni mo pè ní agbára tó wà nínú àdúrà, agbára tó wà nínú ìbéèrè. Kí ni ohun tí ìwọ ń fẹ́ ní ọwọ́ Ọlọ́run? Kí ni ohun tí o fẹ́ kí Ọlọ́run kó ṣe fún ọ? Béèrè
Ọlọ́run ṣetán láti fi fún ọ. Tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi, òun sì ṣetán láti tẹ́wọ́ gbà ọ́. Ó ní kìkì àwọn tó bá tọ̀ ń wá nípasẹ̀ Jésù Kristi, ó lábẹ́ bó ti wù kí ó rí, òun kì yóò ta wọ́n nù. Tọ̀ ọ́ wá lónìí, kò ní ta ọ́ nù. Ìwọ tó ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run láti ẹ̀yìn wá, mo ń rọ̀ ọ́ lónìí pé kó o tẹ̀síwájú láti máa bá Ọlọ́run rìn. Mo ń rọ̀ ọ́ lónìí láti ní ìfọ̀kànbalẹ̀ nínú ìwàláàyè Ọlọ́run pẹ̀lú rẹ. Ìwàláàyè Ọlọ́run pẹ̀lú ènìyàn nínú ìrìn àjò a máa fi ọkàn ẹni balẹ̀. Tọ̀ Ọlọ́run wá lónìí, yóò sì mú ọ̀nà rẹ dára, yóò mú ọ ṣeré, ó sì gbádùn ọ̀pọ̀ orí ọ̀fẹ́ tó wà nínú ìwàláàyè Ọlọ́run. Àkókò orí ọ̀fẹ́ mìíràn lèyí, ará nínú Olúwa. Orí ọ̀fẹ́ Ọlọ́run kọ sí ọ ní àkókò yìí pé kí o tọ̀ ọ́ wá. Ìwàláàyè rẹ̀ wà síbẹ̀. Ìwàláàyè rẹ̀ ó wà síbẹ̀ títí di òní àti títí ọjọ́ ayé. Jẹ́ kí ìwàláàyè rẹ̀ kó darapọ̀ mọ́ ìrìn àjò rẹ. Gẹ́gẹ́ bí Mósè ṣe béèrè fún ìwàláàyè Ọlọ́run nínú ìrìn àjò wọn. Ìwàláàyè Ọlọ́run a máa kóni yọ ní àkókò ewu. Ìwàláàyè Ọlọ́run a máa pèsè fúnni ní àkókò àìní. Ìwàláàyè Ọlọ́run a máa mú kí ìrìn àjò ènìyàn kó yá. Ìwàláàyè Ọlọ́run òun ló nílò nínú ìrìn àjò ayé rẹ. Tọ̀ ọ́ wá lónìí nípasẹ̀ Jésù Kristi, yóò sì dára fún ọ lórúkọ Jésù. Tẹ́rí rẹ ba nígbà tí mò ń gba àdúrà fún ọ. Olúwa, mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí pé kí ìwàláàyè kó ṣe àṣepé iṣẹ́ nínú ayé wọn lórúkọ Jésù. Olúwa, ẹ ṣe bẹ́ẹ̀ fún wa. Olúwa, mo gbàdúrà pé bí àwọn ènìyàn yìí ṣe ń gbé ìgbésẹ̀ láti tọ̀ yín wá fún ìbáṣepọ̀ tó gúnmọ́, Olúwa, ẹ tẹ́wọ́ gbà wọ́n. Orí ọ̀fẹ́ àti agbára fún ẹnì kọ̀ọ̀kan láti tẹ̀síwájú nínú ìrìn àjò wọn pẹ̀lú yín. Olúwa, ẹ fi fún wọn. A máa yìn yín, a máa gbé yín ga. Olúwa, mo gbàdúrà pé nínú gbogbo ìdáwọ́lé wa, Olúwa, ẹ mú wa ṣe rere. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Síwájú sí ará nínú Olúwa, síwájú sí ẹ̀yin olùgbọ́ àti olùwò mi, mò ń rọ̀ wá pé láti tẹ̀síwájú láti máa gbọ́ iṣẹ́ ìránṣẹ́ ní ìkànnì yìí, Seed of Life Television. Mò ń rọ̀ wá láti tẹ bọ́tìnì pupa tó wà ní abẹ́ fọ́nrán tí ẹ̀ ń wò yẹn. Èyí yóò fún wa ní àǹfààní láti máa jẹ ìgbádùn iṣẹ́ ìránṣẹ́, láti máa gbádùn orí ọ̀fẹ́ Ọlọ́run nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. Àti pẹ̀lúpẹ̀lú wo agbálá kejì, wàá rí aago kan níbẹ̀, àmì aago ló wà níbẹ̀. Tẹ àmì yìí, àmì aago yìí, èyí yóò wà fún ìrántí, yóò máa rán ọ létí lóòrèkóòrè pé iṣẹ́ ìránṣẹ́ ó ń lọ lọ́wọ́ ní ìkànnì yìí. Bí o ṣe ń ṣe èyí, yóò dára fún ọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àlàáfíà Olúwa fún ọ.